قادر قدير يسير سبابا وقد بغى قاسط إذ أحب ظلما صبابا ونفسه إذ تغر جرى إليها صبابا ونفسه إذ تغر جرى إليها صبابا ọmọ tí bàbá kọ́ tí kò bàbá àwọn wọ̀nyẹn mọ̀ ni wọ́n ń sú bàbá ọmọ tí bàbá kọ́ tó bá bẹ́ẹ̀ kọ́ ló ń ṣàdúrà kan ló ń sọ bàbá ọmọ tó mọ̀rọ̀ gbé kalẹ̀ fàgbà àwọn wọ̀nyẹn mọ̀ làwọn sí bàbá ọmọ tó mọ̀rọ̀ gbé kalẹ̀ fàgbà àwọn wọ̀nyẹn mọ̀ làwọn sí bàbá ṣé wọ́n mọ̀ jẹ̀bi ẹgbẹ́ bàbá wọn tí wọ́n pè ní terrorist lẹ́nu wọn àní ṣé wọ́n mọ̀ jẹ̀bi ẹgbẹ́ bàbá wọn tí wọ́n pè ní terrorist lẹ́nu wọn ògbónú kan tí kọ́sítọ́mà ò gbéṣẹ́ fún àfọ̀nùyàwòrán yà láyà wọn ẹni bàtà bá Ọlọ́run táwa ń sìn àwòkọ́ gbogbo tó ń sìn dá Sátán ẹni bàtà bá nàbí mú wọn mọ̀ ká ṣàlàyé bí làákàyè rẹ̀ ṣe mọ́ káwa mùsùlùmí mọ́ fi ìṣèbínú àjù wọn lọ láyé àtọ̀run wọn káwa mùsùlùmí mọ̀ pé yẹn sọ̀kan àjù wọn lọ yẹn ló ń bí wọn nínú káwa mùsùlùmí mọ̀ pé yẹn sọ̀kan àjù wọn lọ yẹn ló ń bí wọn nínú òkìkí ayé olójú wa nú ègbìyàn lálàánà bí mú wọn mọ èyí fún jòwó èyí mẹnukùn olólùfẹ́ wa lánà bí mú wọn mọ òkìkí ayé olójú wa nú ègbìyàn lálàánà bí mú wọn mọ èyí fún jòwó èyí mẹnukùn olólùfẹ́ wa lánà bí mú wọn mọ mafa'ilun fa'ilatun 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 mafa'ilun fa'ilatun